La
tí a bá lè mú lò ọlọ́kùnrin wà lọ́wọ́. tó gbogbo adékájọ fún àtàlídá fún alájà wa ọlọ́dẹ tí wọ́n sí ọ̀pọ̀lọpọ̀ ọdún pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ọ̀pọ̀lọpọ̀ orí látara wọn dé ara wọn ọmọ wọn àti dé ìrànlẹ́ra wọn wọ́lá àwùsùlùmí máa ṣe tọ́nà gbàgbé àtàlídá fún ìwọ̀sùlùmí àfúnṣẹ́gbọ́n عزيز عليهم عليكم عزيز عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. àmọ́ sọ pé ká ṣe ìfọ̀yìntàn wà láwọ́ 60 rẹ̀ tó gbà kò sí tó pọ̀ jù tó ẹni ká fi fún ọ ní ọwọ́ ká ṣe méje. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. فإن تولوا فقل حسبي الله لا سبقنا مثل الحق وعلى آله حق قدره ومقداره العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر. So, in the Quran, only reading from the Holy Quran by our Imam Haji Rasim Kabir Al-Jasir. Alhamdulillah. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. Wa nu'minu bihi wa natawakkal alayhi. Na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. إنه من يهد الله فهو المهتد ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وصفينا وسيدنا محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم عليه وعلى آله وصحابته ومن اتبع بسنته إلى يوم الدين. أيها الأخوة والأخوات في الله، السلام عليكم ورحمة الله وبركاته. Ìjẹ́ púpọ̀ ẹni ìgbàgbọ́ fún ìgbà àṣà àgbọ́wọ̀ rẹ̀. Ẹni tí ò bá gbọ́ gbogbo nǹkan àti rí ó ṣàgbọ́ sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. Àfi ọlọ́run púpọ̀. Ẹni bá mọ títóbi ọlọ́run kó sọ pé alhamdulillah. Ẹni tó bá jẹ́ pé bàbá wa ìmáàmù ti ń léwájú kírun fún rí wọ́n sì tún kírun fún tì í tó ń tọ̀ ń sọ pé alhamdulillah.
ẹnikẹ́ni tó bá já sí pé ìyá wa Ajá Tawakkaltu ló ń tọ́ ń bá wa yà yìí kó sọ pé alhamdulillahi rabbil alamin. This is just an opportunity for me, and it's a big pleasure for me to be granted this gathering and to be here as a lecturer to give you a little sermon before the eminent Sheikh Imam al-Kabir Baba Agba Imam Juma kọlọmba wa gun bàbá lẹ́nu ẹ jẹ́ ká sọ pé ṣéèwù ẹ jẹ́ ká tún ṣéèwù lẹ́ẹ̀kan sí i gbogbo ọmọ Ìjẹ̀bú tó bá wà níyà yín kó sọ pé ṣéèwù. látẹ̀ní bá ti máa kí bàbá nù torí pé Ìlọrin lọ́kọ̀ Ìjẹ̀bú. àgbà wọlé bẹ́ẹ̀. àwọn bá ní kọ́ Ìjẹ̀bú sọ́kọ̀ Ìjẹ̀bú Ìjẹ̀bú lọ́kọ̀ Ìlọrin. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. a kí Ọlọ́run púpọ̀ bàbá ọ̀rọ̀ yín já sí ọpẹ́ ọ̀rọ̀ yín já sọpẹ́ púpọ̀ tí irú èdè tí ò ṣẹ̀yìn yín tó bá rí bá mi lónìí kò sí tá a fẹ́ ṣe ṣùgbọ́n abayín dúpẹ́ púpọ̀ wípé ọjà tó kún tí gbogbo ayé ń bá yín náà yìí Ọlọ́run ò jẹ́ ó ṣẹ̀yìn yín. ọ̀rọ̀ tí yín ló já sọpẹ́ gbogbo ẹni tó wá bí ẹ̀yin la wá bá dúpẹ́. kọ́rọ̀ tó kan ìyá wa ọlọ́jọ́ ìní nígbà míì kì í máa sábà yé èèyàn àwọn àgbàlagbà wọn lọ́lọ́run ò ní jẹ́ kí ewu jù ó lọ kan tó máa ráhùn rẹ̀. ewu jù ẹran kan tí máa pẹ́ tó mọ àgbàdo jẹ nínú oko ni ṣùgbọ́n àwọn ọlọ́dẹ wọn èyí tètè rí yóò ti kọjá fìrí ewúdù ní lọ ẹ ti ṣe tó pọ̀ nínú ayé àwọn èèyàn nínú ìlú Amẹ́ríkà yìí àti ní gbogbo ayé. àwọn abẹ́lọ́ gígùn ẹ̀mí ni kọ́lọ̀ ń bá wa fi dá yín lọ́lá kó má jẹ́ ńgbà tẹ́ ẹ bá lọ tán làwọn yóò máa wá pé ǹbá sì ṣe báyìí èmi ọlọ́jọ́ ogun fún wa kọ́lọ̀ ń jọ nínú ọlá rẹ̀ kó fẹ̀mí yín rẹ̀ fún wa kó jẹ́ ara ẹ̀mí yín lò pé ẹni bá ṣe ámì òun náà wù lẹ́nu. mo kí gbogbo ẹ̀yin bàbá tí Ọlọ́run kó àkóso Nigeria Muslim Council tó kó lé lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá wa a kí yín púpọ̀ ẹ kú ètò a kí gbogbo àwọn èjìká tí ò jẹ́ ká ṣe ó bọ́ gbogbo àwọn ìyá wa a kí yín púpọ̀. Nigeria Muslim Council kì í ṣe Maryland nìkan lẹ́ ń control gbogbo Amẹ́ríkà mùsùlùmí lápapọ̀ Ọlọ́run kú bá wa ṣàlékún dáadáa fún yín o
lẹ́wà tí bàbá máa sọ̀rọ̀ bàbá ní èyí jẹ́ ọjọ́ ìbí ìrántí irú èmi ọjọ́ tí èèyàn máa rántí àwọn tó bí ìrìn ayà kan wà lọ́kùnrin ọba adékèọlá ní rọ́bì àwòsíní àṣìkúra ní màtàkàlẹ̀tì àná àmúta àlàyé wà àlá wà lìdáyà wà án àkọ́lẹ̀ sọ́ra tàrọ̀dọ̀ wà àlìkíní bìràhámàtìkà fi ìbádìkà salihin. Ìgbà bá lè yín ìgbà yín sọ̀rọ̀ gbogbo ẹbí ṣítù ọlọ́run bá yín sọ̀rọ̀ ó bá gbogbo ẹnìkan kan wá sọ̀rọ̀ ní ìgbé rọ́bì ọlọ́run ọba mi ò gbogbo ọmọ tó bá jẹ́ pé inú obìnrin ló gbà jáde ó dẹ̀ fẹ́ mọ iyì ìyá ohun ojúṣe ìyá ohun ẹ̀tọ́ òbí tọmọ máa ń ṣe fóbi torí òun náà fẹ́ jèrè ọmọ àwòsí ní ìgbé àwòsí ní aláwọ̀ ọba ní kọ́mi àn àṣìkúra ní màtàkàlẹ̀ tí àràǹtà àlàyà ṣàánú mi kọ́mi ọlọ́run báwo ní ti dúpẹ́ lọ́wọ́ àwọn tó bí ó lè wọ́n mo fẹ́ ṣe káwọn òbí mi tó ká bíbí tí wọ́n bí mi sáyé alájà táwà ọ̀rọ̀ ogun báwo òbí yín ti rí ìsìrẹ̀lẹ̀ nínú ni gbogbo bímọ gbogbo tá a bá ṣe àwọn akọ́lá jẹ́ o táwọn òbí wa là ń jẹ àwọn ọmọ ní òbèrè tiwa àwòfin ní Sulaiman alayhi salam olódàṣà náà ìgbé ọlọ́run àwòsíní an àṣìkúrọ̀ ní màtàkàlẹ́tì àmàmta àlẹ́yìn ọlọ́run ó sì kọ́ mi wọ́n ní ti dúpẹ́ lọ́wọ́ àwọn tó bí mi bíbí tí wọ́n bí mi wá sáyé òun ló jẹ́ ṣiṣẹ́ òun ló jẹ́ lọ́pọ̀ rẹ̀ òun ló jẹ́ bímọ rẹ̀ òun ló jẹ́ kọ́mi rẹ̀ àwọn èèyàn tàbá ní àgbà tàbá ní wọ́n ti design ní Amẹ́ríkà ìlú tá a wà yìí á mọ̀ wípé ẹni ọlọ́run bá fẹ́ ẹni ọlọ́run bá lórí rò nínú ẹ̀mí wálé. America is not by non-particulars, it's by the grace of Almighty God. It's just a favour from Allah tí èèyàn bá bára rẹ̀ nínú ìlú. Gbogbo ẹnikẹ́ni tó bá bára rẹ̀ níbí yìí ó mọ̀ wípé àdúrà àwọn tí wọ́n bí òun ló ṣe kí ni olúbàdàn rẹ̀. Àwọn àṣìkúrò ní mọ̀tàkà àlàyé àjàtáwà kó o lè ṣe fẹ́ dúpẹ́ kí lè fẹ́ fi quantify oore tí àwọn òbí yín tí wọ́n ṣe fún yín tẹ̀lé yín fi ìbò tó fi dùn. Kí lè fẹ́ fi quantify dáadáa tí baálé yín ṣe fún yín láti jọ́ tí ìyá àti bàbá yín tí wọ́n ti fà yín lé wọn lọ́wọ́. Tí wọn ò bá bá yín wò dáadáa tí wọn ò bá kún yín lọ́wọ́ láti wò dáadáa àwọn ohun àlùbáríkà tí wọ́n jòkó ti bò ní wọ́n ṣe fẹ́ jẹ́. Mo bá yín kí àwọn tí wọ́n bí ẹ̀yin náà kú oríire. Àyà kan wà lọ́kùnrin ọlọ́run ní wàá máa yattaqillah yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib. Wa man yattaqillah ẹnikẹ́ni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run yaj'al lahu makhraja ọlọ́run mú jáde nínú gbogbo wàhálà tó bá dúdú kọ. Òun ni bàbá sọ lẹ́ẹ̀kan wípé níjọ́ tí àwọn bàbá lọ sí gbogbo ìrìn àjò tí wọ́n rìn yaj'al lahu makhraja ọlọ́run mú wọn kúrò bẹ́ẹ̀ ọlọ́run là wọn ẹgbẹ̀rún èèyàn ló lọ tí wọ́n bọ̀ ẹgbẹ̀rún kúrò èèyàn ni wọ́n lọ tí wọ́n bọ̀ ṣùgbọ́n òun fa àánú ṣe wọ́n
yàtọ̀ aláwọ̀ máa rẹ̀ ó mú wọn kúrò nínú wàhálà ó mú wọn kúrò nínú ìdààmú náà ó dá wọn padà wá bá yín láyọ̀. ẹ̀ka tètè ìtọ́jà yìí náà ti lórúkọ láyé kéde tó tọ́lọ́kùn ṣe kí ni tó là yín kúrò níbẹ̀ tó jẹ́ kí ọjọ́ òní kò bá yín láyọ̀. wọ́n máa yàtà wá ká ibi tí ìgboro sí aláyà ẹ má gbára lé nàbí ọlọ́run ìgbà. ọlọ́run tẹ gbára lé lánàá tó fi dòní òkúrò náà yóò fi ṣe tọ̀lá. gbogbo ẹnì kan kọ́ tá a jẹ́ bímọ ká mọ̀ wípé gbogbo nǹkan bá ṣe àná nìkan kọ́ ní òjíṣẹ́ èmi òun náà ní máa sọ báwọn ti rí ọ̀la èmi ní ó sọ bọ́ọ̀lù àwọn ti rí o wọ́n ní jímọ̀ tó máa dá ìjọ àlàmísì láti máa mọ̀ èyí òbí mi ẹ̀rọ ọmọ jẹ̀bú àtàtà kájọ èèyàn bá fi gbọ́ tèmi rẹ̀ àwọn ọmọ arúgbálẹ̀ àwọn ọmọ olówó dé èlé nìbọ̀ àwọn ọmọ tá a tẹ̀lé ọmọ dásà àwọn ọmọ àbàrẹ̀kẹ́ ẹ̀kẹ́ kálájálá àwọn ọmọ wọn sọ́ndé ọ̀kẹ́. máa fi sọrí ẹ̀ ọlọ́run máa lè fi ọlọ́run jẹ́ àjọ láṣẹ pẹ́ ọlọ́run àtòbí ọlọ́run ọlọ́run àlekè ọlọ́run ọlọ́run àpò. wọ́n máa ń yàtọ̀ wà kálẹ̀ aláìyá ìwà ọ̀rọ̀ hẹ́sì. ẹ ṣe ìyá mi. ó ṣe ìyá mi. àwọn ọmọ àbànìkẹ́rẹ̀kẹ́ ní ìtàlájọ dáná ni. Masha Allah Allah akbar. ọlọ́run inú wa tó ń dùn lẹ́nu ọlọ́run má jẹ́ ó dìbà níjẹ́ láéláé. To the grace of Almighty Allah subhanahu wa ta'ala. Aki owó wò káre iye mi wò káre iye mi. Kò sí ọjà tí Jẹ̀bú bá rà. Àgbà yìí máa gbowó ni. Bí Jẹ̀bú bá nájà, owó ni. Bí Jẹ̀bú bá rajà, owó ni. Kékeré wọn, owó. Àgbà wọn, ọmọdé wọn, àgbà wọn, ọkùnrin wọn, àgbà. Ẹ má ṣe bẹ́ẹ̀. Àgbà nígbà tí wọ́n fìyàn bẹ́ẹ̀ ni. Wọ́n máa gbọ́ràn sílẹ̀ bó sì ṣe máa jẹ́ náà nù. Alhamdulillah. Ọlọ́run ó sì ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí ń dá èèyàn sí kọ́lọ̀ má ṣe. Masha Allah tabarakallah. Masha Allah tabarakallah. Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀. Alhamdulillah. Kò sì ní dẹ́kun. Kò ní dẹ́kun. Bẹ́ẹ̀ni. 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 Àwọn ní ọdún tí ó pọ̀ yìí, aláàjì pẹ̀lú ògùn Ọlọ́run. Ọlọ́run ó sì ṣe bẹ́ẹ̀.
káàbà ó jẹ́ mọ̀ kọ́lọ́hún ti ó ti ṣe bẹ́ẹ̀. nítorí pé ọlọ́run Mashallah, tabarakallah. Mashallah, mashallah. Mashallah. Alhamdulillah. Ẹ má ṣe bẹ́ẹ̀ o. Ẹ̀yin kì í ṣe counterfeit owó jẹ, owó èkó jẹ. Mashallah, tabarakallah. Mashallah. Ẹ jẹ́ ká sọ pé alhamdulillah. Ẹ jẹ́ ká sọ pé alhamdulillah. Ẹ jẹ́ ká tún sọ pé alhamdulillahi rabbil alamin. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọpẹ́ tá ń dáná ní pé ọjọ́ èní ó bá wa láyọ̀ àtàlàáfíà. Ọjọ́ èní bá wa láyọ̀ àtàlàáfíà. Àgbà ṣe rí Ọlọ́run forí fún yàn. Kò tó kéèyàn lè dúpẹ́. Ṣe rí oore tọ́lọ́run bá ṣe fẹ́rú. Òun ọpẹ́ tèèyàn bá dá yẹn Ọlọ́run fi máa ń ṣe ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ láti fi de oore mọ́lẹ̀ ni. Ẹnikẹ́ni tó bá fẹ́ kí oore tọ́lọ́run ṣe fún un kó máa pọ̀ sí ọpẹ́ nìkan ni kó máa dá. Ẹni tó bá fà á tí ò bá tí ì tó kó ṣe kí ni kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Èyí tó bá ti tó tó tún falẹ̀ ekú kí ni kó ṣe ọpẹ́ ni kó dá lọ́dọ̀ Ọlọ́run. Mo kí àwọn president Nigerian Muslim Council Alhaji wa Ọlálékan Ali Pópóọlá Muhammadu Taofeek wa ma taofiki illa billah wa billahi taofiki Ọlọ́run já ṣe kò ń gẹ́ owó kò ń gẹ́ ọmọ Ọlọ́run já ṣe kò ń gẹ́ ọlá kò ń gẹ́ ọmọ Ọlọ́run já ṣe kò ń gẹ́ ọpẹ́ la dá lọ́dọ̀ Ọlọ́run torí pé ní ọjọ́ ọpẹ́ ni Ajá Tawakaltu èmi bá yín dúpẹ́ pípọ̀ Olúwa bùkún ọlá Ọlọ́run ló bùkún ọlá yín òun náà ló fi sọ fún yín pé wa man yatawakkal ala Allahi fahuwa hasbuh ẹnikẹ́ni tó bá ti gbára lé Ọlọ́run fahuwa hasbuh màá bùkún ọlá rẹ̀ màá bùkún owó rẹ̀ màá bùkún iyì rẹ̀ màá bùkún àlùbáríkà rẹ̀ gbogbo oore tẹ̀mí Ọlọ́run bá ṣe fún tó bá ti ń dúpẹ́ fahuwa hasbuh èmi Ọlọ́run ó tó ń tàn gbogbo wa ká jọ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ká sì máa dúpẹ́ fún àwọn tí wọ́n bí wa àgbà kéèyàn máa dúpẹ́ fún àwọn òbí rẹ̀ kó sì mọ iyì wọn púpọ̀ Ọlọ́run ọba lékè ọlá àwọn tí wọ́n bí wa tí wọ́n ti lọ síwájú Ọlọ́run má ṣe bá wa foríjì wọn àwọn tí wọ́n ṣẹ́kù láyé Ọlọ́run ọba lékè ọlá má ṣe ṣàlékún dáadáa fún wọn Ọlọ́run bá wa ṣàlékún ìdùnnú fún wọn èyí tẹ́ ṣe lénìí Ọlọ́run ọba lékè ọlá kó jọ nínú ọlá rẹ̀ kó má ṣe tèlé yìí láṣẹ mọ fún yín o ọlá àti tóbi Ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan gbogbo ẹ̀wọ̀n ẹ̀wọ̀n Ìjẹ̀bú mo kí ẹ púpọ̀ ẹ̀wọ̀n rẹ̀ kú oríire tèmi o oríire lẹ́kẹ̀ ẹ máa di ìbànújẹ́ mọ́ ẹ náwó Alájà Táwà Olúwa Bùkọ́lá ẹni sọ́nù mọ́ ẹ náwó ẹnì kọ̀ọ̀kan ẹni lẹ́kẹ̀ rèé a máa forí sọ́kọ̀ lọ ilé o àríjẹ àrímú àríná àrílò aṣẹ́kù sẹ́kùnápò Ọlọ́run bẹ lẹ́dàá aṣẹ́wà rí dédé ẹni o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin débi lẹ́yìn òkú ẹni bàjẹ́ o. Alhamdulillah kẹ́kọ̀ọ́ alájẹ́ alùsàdẹ̀lẹ́kẹ̀ ẹ̀kú ètò náà so alhamdulillah a ní gbásùpọ̀ torí mo rí pé gbogbo àwọn adìmọ̀sọ ìníwàsá àgbà ó ti lọlẹ̀ fún ẹ̀yin Ìjẹ̀bú lè níṣẹ́ wá rí fún wa ókè o àbí òye kódà pé
ájà bọ́kítà wà kálẹ̀ ó lágbára pàápàá kódà ó tún tó pé ìjẹ̀bú bọ́ọ̀dà pé tó ìwọ lọ́ọ́ ṣe wá síbi ilé mi o mo fẹ́ bọ́ ìjẹ̀bú ọ̀rẹ́ gbogbo ẹ̀ náà lọ gbà pé kódà mo tó rí ájò wá sí ilé mo ní ẹni ńlá ló ṣe ńlá ọlọ́kùnrin ṣàṣẹ dáadáa fún yìí adúgbò ọlọ́tọ̀ gbogbo àwọn èèyàn wa tí wọ́n rìnrìn àjò aláàjì wa Muhammad Jami Ọlálẹ́ka so àná ti dé Nàìjíríà báyìí so wọ́n ní kí a tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó so àwọn Yorùbá wọn ní owó ẹran kó pẹ́ lẹ́nu ṣùgbọ́n òǹfà kì í jẹ́ ọlá àdéhùn ti rí tẹ́lẹ̀ tó wọ̀ lọ́lé tó ẹ̀mí wọn náà wà bẹ́ẹ̀ àti báwọn sọ̀rọ̀ ìgbà lọ́wọ́ ṣàṣẹ dàbọ̀ làwọn náà ṣàdúrà wọn tó tó ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀ṣẹ̀ láyé ṣàlá wọn lè ṣàdúrà fún wọn àbáwọ̀ olóyè pé ọkọ̀ àwọn ọkọ̀ ọlá ojú tọ́jú ẹ̀ tó tọ́jú ilé tó ti lẹ́la hàn lọ́jọ́ tó máa báyìí ọ̀làdá àwòlà ọ̀là kòwàtà ìlà ìlà àwòlà ọ̀là kòwàtà ìlà láì ní bọ́ọ̀lù ọtún àtọ́wọ́dúkọ́ ọlọ́wọ́ bá mú ẹ̀mí fún àlájá wa táwà kálítò olùwàbùkọ́lá fún sàmọ́sẹ̀ dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀sìn láyé ọlọ́ọ̀bá ọjọ́ ọ̀dúpẹ́ náà nílé yìí ọlọ́ọ̀bá tó fún ilé ìlú ọjọ́ ọ̀dúpẹ́ ẹ wá dúpẹ́ ìdùnnú ni lápò ọlọ́ọ̀bá ìgbà ọpẹ́ ìdùnnú lápò ọlọ́ọ̀bá máa gbé ọlọ́ọ̀lá wọlá àwọn akẹ́kọ̀ọ́ àti ìfẹ́kẹ́ máa wò tí àdàpọ̀ àwọn sọ́lá ọlọ́pàá sàgbàdo àṣọ ẹ máa wo kankan rí obìnrin ò ní wà láyé wàláì tọ́láì obìnrin ò ní wà láyé kó ní inú kan láti fi máa bá ọkọ rẹ̀ lò ó ń bẹ nínú àṣírí tí àdàpọ̀ àwọn sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n ní gbogbo tó máa tara àwọn ọmọ ọlú obìnrin bẹ́ẹ̀ jáde àwọn máa dábìí báyìí kàlẹ́ so ọlọ́run kí alága Bùkọ́lá ó gbà baálé ẹ̀ ó dẹ̀ fi gbogbo kàkẹ́lé ó dọ̀rọ̀ àyàn náà kí gbogbo ẹ̀ náà kó máa bí báyìí gbogbo tó àtàrà ń jáde ṣáàlà lẹ́kọ̀ọ́ lọ́wọ́ bá ẹsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n á tún ti dín lọ ṣáàlà bí kọ́lá ti ń dé ìdákan lọ ibẹ̀ ní tọ́mọ ní tọ́mọ wa ga sí ṣáàlà ọ̀nà àwọn kan lápá níwájú rẹ̀ gbogbo tẹ̀ tọrọ lọ́wọ́ bá tí wọ́n máa ń sọ ẹ̀ ní béèrè àdúgbò ọba ó ṣe tọ́lọ́ ọba tó sọ fún ẹgbẹ́ ní ìdíwó ní asẹ́gbẹ̀bọ̀dà ìdíwó ní ẹgbẹ́ ní máa ṣe dá ẹlò ọlọ́ọ̀bá tó sọ bẹ́ẹ̀ olóníká pè fílẹ̀ amúrẹ̀ ní command call àṣàbíyàn aṣẹ́yò ẹgbẹ́ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀rẹ̀ dá ẹlò gbogbo àdúrà tó wá ṣe ń bí ilé mi gbogbo àti ọlọ́ọ̀bá tó dá gbogbo tó ti fẹ́ kó ní bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá tó kó ní ẹ̀kọ́ ibi tó wá bá délé ní ìdákan ọlọ́ọ̀bá wàlá sọ́ọ̀bà yóò ké kọ̀ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ wọ̀tọ́lẹ̀ la kàkọ́kọ́ wa lọ pé ní ẹgbẹ́ wa bá ké wà tó ha tẹ̀bá wa tó débi àyè kan tó sọ pé ní wàlá àkírẹ́tò ayẹ̀rò nílà tó àtò wa gbígbẹ̀ yẹn ní ìgbà méjì fún ẹ wàlá àkírẹ́tò ìmẹ́rin ní pé ní sẹ́ńtì yẹ tó ṣe lé ní oṣù kẹfẹ́rẹ́ ní yóò tó wá bá ẹ yóò wá lójú bẹ́ẹ̀ lọ tó bẹ ẹ̀rọ àbátú gbogbo wàlá àkírẹ́tò ayẹ̀rò lágbà àbẹ́nà ẹ̀yà ìṣòro lápapọ̀ bisimilayi rahman rahim wàtúmá wàlẹ́ iṣẹ́ àṣàjà máa wá dé àpárọ̀kúta ọ̀rọ̀ mọ́kànlá wàlẹ́ àyẹ̀wò àyẹ̀wòlákà nínú ẹ̀bá mi bí ẹ̀dá nígbà tí kì í kuma wàlẹ́ àyẹ̀wòlákà nínú àyẹ̀wòlá wàlẹ́ àyẹ̀wòlákà nínú àyẹ̀wòlá. وللآخرة خير لك من الأولى 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 وللآخرة يؤتيك ربك فترضى ولا سوف يؤتيك ربك فترضى ولا سوف يؤتيك ربك ألم يجدك يتيما فآوى ووجدك ضالا ووجدك عائلا فاغنى فأما اليتيم
ولا تقهر فما سائلا ولا تنهر فما بنعمة ربك فادي الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين. So on behalf of our family wa náà adé àti ìyàwó ẹ̀ àti gbogbo ọlọ́tọ̀ tó wọ́n á dúpọ́ nígbà gbogbo ẹ̀ tí ẹ wá o gbogbo ẹ̀ tí àwọn áfíríkà ẹ wá àwọn tó ń pè tó kẹ́kẹ́ gbọ́gbọ́ òkàlà ń ṣe ọjọ́ òbílẹ̀ ẹgbọ̀dọ̀ débẹ̀ ọlọ́kùnrin sàṣẹ dáadáa fẹ́ náà gbogbo àtàwọn kan wà lójú ọ̀tàwọn tí ìdí náà wọ́n á débi ìláyọ̀ àmọ́ tá fẹ́ wá pọ̀ wọ́n wẹ́ àjọyọ̀ sí kan tó tí yóò bẹ ká lè lu wọn náà níṣà ọlọ́kùnrin sàṣẹ dáadáa fún wa wọlé alẹ́ àkọọ́lá wọlé wàhátà lórí ìlà. wọ́n gbọ́dọ̀ ọ̀sẹ̀. alájà wo ni a rí alájà tó wá fẹ́ kì í fi wọ́n jẹ́. wọ́n bá ti jẹ̀bú ẹ̀jẹ̀ ọ̀pọ̀ aláìbáwò. Wato, okay, Kemi, Masha Allah, Kemi, all of them keep their food. Oya, mo fẹ́ kó ara. Àwọn onítèmi ni ọjọ́ yà. Yà kọ́sọ́ àpapọ̀ mi. Sọ́dọ̀ nàbí kàrí. Olúmọ̀ wa, alájà kẹ́kọ̀ọ́, ẹ máa bọ̀ torí a máa gbé alájà bùkì. Ó máa wá tó fún àti àwọn kẹ́kẹ́ wa kì í náà. Àbúrò báyìí. Muna magana ku yawa alhaja Kemi Karim. Alhamdulillah, alhaja wa Kemi Karim. Wọ́n fẹ́ kí Ìjẹ̀bú, wọ́n fẹ́ kí alhaja wa tó. Olúwa kò kọ́lá sí tù. Alhaja kẹ̀kẹ́ yìí dáhùn ti yín. ìyàwó Ìjẹ̀bú fẹ́ kí Ìjẹ̀bú. Ọdún tó yẹ. Speaker ni o, speaker ni. aláti wa dédéke ó bẹ gbogbo ajé èmi ò ṣe pàtàkì ní sísá wa ẹgbẹ́ kúndé ẹgbẹ́ tó rẹ wá ní sùúrù olódò tó rẹ ní kó ẹtọ́ wa ti kí ẹ̀rọ tó kí ẹ ní àlẹ́ ìyàwó yóò kọ́rẹ́ ló kí ẹ bàbá bisimilá. Má bàjẹ́ kúrẹ́lẹ́ ọmọ alárẹ̀. Má bàjẹ́ kúrẹ́lẹ́ ọmọ alárẹ̀. Alájọ kan náà ni àjọ kan ní bẹ́ẹ̀ ti ọ̀rọ̀. Ìjẹ̀bú ọmọ alárẹ̀, ọmọ àwùjọ àṣà, ọmọ arówó jolè. Pẹ̀sẹ̀ ọmọ alárẹ̀, ọmọ àwùjọ àlẹ̀. Ìjẹ̀bú ọmọ
ìsàlẹ̀ ọmọ arówó joyè ọmọ alágbàmọ̀ òkú wọ́yọ́wọ́yọ́ ọmọ aládìyẹ òkú máa jà ọmọ alágbàmọ̀ your father's land. Pẹ̀lẹ́ o, alájà mo sọ́ọ̀rì mo pè é lórúkọ. Pẹ̀lẹ́ ọmọ ìjẹ̀bú alárẹ̀, ọmọ àgùntàlẹ̀, ọmọ arówó joyè, ọmọ alágẹ̀mọ̀ ògùn bọ́yọ́bọ́yọ́, ọmọ aládìí ògògò máa gà, ọmọ ìdílé bàlẹ̀ òkú mímìmì, àrò ológun, àrò aláìlẹ̀, ọmọ oṣù ní oyọ̀yọ̀. Ọmọ ọ̀dọ̀dọ̀ má jọ̀mọ́ ṣe ni gbogbo bá tó ń ṣe ni ò lè pa ni ọmọ dúdú ilé kò mọ bẹ̀rẹ̀ ṣe ní ìjọsí tó bá tó mọ bẹ̀rẹ̀ ṣe ó kúkú lówó kúkú mẹ́lẹ̀ mọ́lọ́kọ ọmọ mọ́lọ́kọ tẹ̀yẹ ọmọ mọ́lọ́kọ lò ẹyẹ ọmọ mọ́lọ́kọ ọmọ morocco ìgbọ́ ẹ̀yẹ sísá lọ ọmọ olóde obìnrin lọ́mọ ọmọ oníkò máa dé ọmọ oníkò máa dé ọmọ oníkò máa pọ̀ ọmọ oníkò máa pọ̀ pẹ̀lú ọmọ alárẹ̀ má bàjẹ́ ìrẹ́lẹ̀ ọmọ alárẹ̀ má bàjẹ́ ìrẹ́lẹ̀ ọmọ alárẹ̀. This is a very special occasion. Normally on Sunday, ṣé wà lọ́la ní òní jáde? Bí ọkọ̀ ìtọ́jú kẹ́mi ìbátan ọlọ́run gbọ́ ìlú tá a wà ní o. Àmọ́ sáàmù sí ṣíṣú àti gbẹ́jọ́ wọ́n wúwo lọ́wọ́ mi gan. Èèyàn ńlá ni wọ́n. Ìdí ẹ̀ pé àwọn bàbá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Mo kọ́ bọ́ ni respect of olúkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀lú náà sọ pé ìyàwó mi ò gbọdọ̀ ṣe báyìí. Ẹ̀lú náà níbi tí bá gbà ló máa gbà. Kọ́rọ̀ ní tẹ gbogbo wa o. Àmọ̀ tọ́rọ̀ máa gbà tó máa bọ́dọ̀ wọn ní ṣùgbọ́n ká ṣe eré. Ibùdó mi sì tún ló ń ṣe ọjọ́ bí lónìí. Fẹ́sọ̀ nípa méjọ̀ because tó bá sẹ́yìn tó lè bá sùn. Ẹyin tó lè ṣorí eré. Ìgbà tó ń tó wà ní ẹ̀kọ́ yẹn kó lè wà lẹ́yìn kó tẹ̀ wà lẹ́yìn kó lè kẹ́ wa. Ó yé mi ṣùgbọ́n ara àwa yìí bó ṣe dá tó nìyẹn. Ọ̀pọ̀ èèyàn mélòó ló lè wà? Ìbárí méjọ̀ ń ta. Ẹ máa bọ́ lẹ́yìn o. Bí sì ti ṣe gba ànábì mọ̀sálà lọ́rùn mọ̀sálà. Tọ́gbà ẹ̀sìn yìí, ọkọ̀ wọn sọ pé torí pé yóò bá yóò gbọ́dọ̀ lọ. Mo sọ pé ní àlejò
bá ti tẹ̀lé ìlú owó lọ́wọ́ tiẹ̀. In fact, adájọ́ ẹgbàá yẹn ẹ̀ ń tàbí wá sí mọ́ọ̀sì kan náà tó ní fẹ́ yín. Torí pé àná kì í ìyàwó ikú tẹ̀ wá yẹn. Bẹ́ẹ̀ ti sọ yẹn, mo respect yín bẹ́ẹ̀ yẹn, all the time máa sọ. Ẹlòmí àyẹ̀wò mi ò lè bàbá yìí lérú. Ẹ ṣe bẹ́ẹ̀ o, ẹ̀sìn bàbá ọ̀gbọ́n ṣùgbọ́n ya ká ti sílẹ̀. Ẹlòmí lè bá tẹ́jú wá fún yín o. Ìkọ̀kọ̀ tí máa rí lára yín tí máa ń rántí yẹn pé ẹ fi gbogbo ara support ìyàwó yín. Nípò bẹ́ẹ̀ ni wá sí mọ́ọ̀sì gbogbo ara ní support mọ́ọ̀sì. Tó bá ní kan ṣe ẹ̀ yọjú. Tó bá ní kan ṣe ẹ̀ yọjú rẹ̀ sọ pé tó kéde ò lọ ọlọ́run àgbẹ̀ yìí ga. Pẹ́pẹ́ ọ̀nà tó máa gbà níwájú ọlọ́run bá ẹ bá wọ́ bẹ́ o. Ìlú bá wọ́ bẹ́ o. Ó bá wọn fàtó kó bá wọ́ bẹ́. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ títù. You are very good person. You are very very serious and studious Muslim. You never flinch. Wọ́n ti sọ fún mi nísìnyí ó tó 3 or 4 ṣe kó kúrò àkókò máa wà. Ọlọ́run àgbẹ̀yẹ ga o. Ẹ̀ṣẹ̀ púpọ̀ láyé o. Gbogbo àdúrà tí wọ́n gbà fún yà mọ́ ni. Àwọn àfáà náà lójú wọn náà bá wa ṣe. Ààrẹ ní ma gbàdúrà fún yín lábẹ́ o. Àwọn tó máa gbà o. Àdúrà tẹ̀mí gbà fún yà jẹ lórí yín. Ilé àti ọ̀nà yín kò ní bàjẹ́. Bẹ́ẹ̀ ṣe fún ọdún dúró ìyẹ́wọ̀n àdótì yìí o. Ọlọ́wọ́ bá wọ́n ṣe ní o. Àdúrà wọn àfáà yìí o. Kì í ti máa dá. Ẹ ṣe sá. Congratulations o. Dúpẹ́ o. Lọ́la ayé wa ẹ̀ṣẹ̀ o, gbogbo bẹ́ẹ̀ ṣe wá sọ fún kọ́mẹ́ntì náà máa wà pẹ̀lú yìí dáadáa. Ní ẹni tí ilé tẹ̀tẹ̀ ń wí, tí àlàáfíà ìtàlí tẹ̀ ń wí. Dr. Agbègbè Kọ́lé ọ̀tẹ́ kẹrí dọ́kítọ̀ Aláàdé Méjọ Adé. Ìmẹ́jọ jẹ́ náírà àwọn abẹ́ ṣe ní ìyá. Okun tí Bọ́lá ń ṣe ọwọ́ rẹ̀ ló ti bá. Ìdìbò ọ̀la tó bá lọ́wọ́ ọkọ̀ tó fẹ́. Gbogbo ìdí méjọ ṣe àwọn méjọ ṣe Amẹ́ríkà ilé rẹ̀. Kò sígbà tí ìdólé ti síbẹ̀. Kò sígbà tá a ṣe nǹkan tí ò ní wá. There's already been bad family of this place. So, èsì pé bí alájà táwọn máa ń jáde, ó wà nínú pépò, ó dàbí àwọn bá fẹ́ lọ nira ọbẹ̀ máa lè mo fẹ́ lọ nira ta. Kò ẹ́fà, àjọ ẹ́fà, àgéèsì àìsíyàwó ẹ̀ wà, oríyàwó ẹ̀ bá lọ́wọ́ ẹ̀. So, ó kà ń ṣe tọ́ra ẹ̀kọ́ ṣe tó adúgbò ọlọ́ọ̀ba. Ọ̀rọ̀ ni kò máa torí náà nígbà òní pàṣẹ máa ń lọ́wọ́. Torí máa pé tí bàbá tó bí o, tó bí adé, àwọn tó bí dáńṣe. Bí sọ̀dà, òun náà ni ògbọ́lá náà tó bá. Tó ọmọdé Amẹ́ríkà gbà mí. Ẹlẹ́mẹ̀wá, èmi mo sọ pé mo fẹ́ ó dàbí abọ́ká ni. Wọ́n lọ ní bọ́ká ní ìgbèmílẹ̀ ní ibi ìjẹ́ ìlú tètè. Máa ń tó dà, kò dé mi kí bá wò. Èmi bẹ́ẹ̀ jẹ makrona, ó bẹ́ẹ̀ jẹ bọ́kà, ó dàpọ̀ bákan náà ni oye gírígì kan náà láti fi ṣe gbogbo ẹ̀. Ọlọ́pàá tí a ti dáadáa fún wa, ọ̀nà àwọn kan àti ìgbà tó. Fún wa ní alùpùpù kan tó ní. Sọ́dọ̀ mi kọ̀rí. Sọ́dọ̀ mi kọ̀rí. Àsìkò àtẹ̀ parí tó bá ti wà máa lọ jẹ sábà ní. So, kábọ̀ kọ́ sí next program tó kàn. Ẹyẹ ká fi àsìkò yìí, wọ́n fi rántí àwọn tí a mọ̀ pé wọ́n wà ní ayédè ní àwọn náà wà ní àwọn alákèwà láti àti wọ́n máa kó sí ẹ̀kọ́ lè fún wa. Àti àwọn bàbá wa rìbá ní àpéjọ alápẹ́ wọ́n máa kó sí ẹ̀kọ́ lè fún wa. Lọ́dí gas, àwọn oṣù láàrín ọ̀sẹ̀ náà yìí, sísè láàrín àwọn ìrìn. Alhamdulillah, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات
ló ṣe bàjẹ́bàjẹ́ ló ní bí ìbejì yẹn ọgbà ọgbọ̀ ìwọ náà bọ́ sọ sí ibẹ̀ ó yẹ kẹ́ ní aláàjì ìṣúwọ́lá ọ̀làlẹ̀ dé èmi máa gbé tí ó dà lọ́wọ́ àwọn ọmọ máa dáwó aláàjì ìgbàlá àtàjì àwọn ọlọ́dẹ́sẹ̀ nira wọn ní Dubai ó máa ṣe aláàjì ìlú ọ̀làlẹ̀yẹ dé tí ó máa lọ gbàgbé ọdún mẹ́tọ́ ní ṣe bàbá orí ẹ̀fọ́ lè wọ́n ọmọ sí tó ẹ̀fọ́ àwọn ìlú ọ̀pọ̀ máa jẹ́ aláàjì ọ̀làlẹ̀yẹ dé tó bá ti ṣe ti Dubai ti Dubai tó bá dé bóyá ọlọ́run òǹdó bọ́dà ìgbè yín lága ní ìlú ẹ̀dọ̀ láìpẹ́ máa jẹ́ ẹ̀rọ kí lórí bẹ́ẹ̀ ni wọ́n láyé lórí tó ìyẹn ní ẹ̀dọ̀ bá ṣe ọlọ́run àfọwọ́sọ ó yẹ kí wọ́n gbogbo àwọn ọmọ tó ń pọ̀ rẹpẹtẹ wọ́n ti sọ ló púpọ̀ tó wọ́n láti jọ láàyè láti bí wọ́n láti jọ láàyè tó ẹ máa ṣe ẹ̀yìn aláàjì àbó ṣèyí aláàjì ṣéwù àṣìfọ̀ pé ṣéwù ẹ máa ṣe ilé ìjọba so àwọn ọmọ yẹn wọ́n ti mọ bẹ́ẹ̀ máa gẹ̀ẹ́dà àwọn olórí platform àwọn ọmọ gbogbo orúkọ àwọn tó ti sọ lórúkọ for the past 35-45 years. wọ́n ti ẹ̀jẹ̀ ọ̀dọ́ ṣẹ́jú lágbára o. dáadáa wọ́n ti pọ̀ bẹ̀rẹ̀ ní ìrìn yẹn ẹ̀yìn wọ́n ti ẹ̀pọ̀ rẹpẹtẹ so wọ́n máa ní bèrè but àbọ̀bọ̀ àwọn tèmi wà nínú ìgbàlówó èyí gan ẹ̀yìn Mr. Adébáyọ̀ Mr. Sabato Mr. Suẹ̀tọ̀ àwọn kìíní àlàájá ní ọmọ ní kí máa bí èbì dáadáa lé káàkiri àbálé ní ilé àwọn ìgbésílẹ̀ dáwọn tó àkókò ọmọ nílé tó fọ́ owó fẹ́ ilé àlèrí táyà mo gbé kíláàsì ìjà máa fọ́ owó ọ̀fẹ́ ọ̀rọ̀ mi ní ìlà ìyẹn tó olùkọ́ lọ́wọ́ gbogbo yìí ọ̀yà ẹ̀yìn ìdáró tó kú bẹ́ẹ̀ àwọn ọmọ tí aláàjì sọ ní lọ́sọ̀ ẹ̀dùn wọn lọ́sùn wọn wọ́n pọ̀ dára nípa ìgbéde àìsàbísí aláàjì ṣe ìṣòfin ní àwọn ọmọ àti àwọn olùfẹ́ wọn kọ́ tó bá wọ́n sọ̀rọ̀ sí ìwáyé àtàlájà wọn lọ sí bá yàrá bẹ̀ ní ìpínlẹ̀ láti ṣe àtìlẹ́yìn wọ́n ti yẹ sí gbọ́nà ti ṣe wàhálà bọ̀ wọ́n ní láti gbádùn ní lọ́sọ̀ ní láàbà fún wa. Gbogbo àdúgbò jẹ wọn ní asòlìlà kékeré àtìgbò pé kábọ̀ wọn fẹ́ lọ́wọ́ bá bí ọlọ́run ṣe fún mi ní àǹfààní tí mo sọ àwọn lórúkọ àwọn akófẹ́ ìlú olè náà ó jẹ́ èmi náà ni màá wá sọ àwọn lórúkọ. Sábà lẹ́yìn bá gbọ́dọ̀ yìí. Wọ́n náà wà dúró lọ́dọ̀ ọlọ́wọ́ bá. Mo sọ àwọn lórúkọ, àwọn sì wúlò fún òbí àwọn.
àwa ní àlùbáríkà tí ó lé ní àti gbogbo wa tá a fi sọ̀rọ̀ lórúkọ táwọn wá ń dọ́mọ alálùbáríkà àwọn adọ́gbọ̀n aláàdúgbò yìí wọ́n kò sóore bá a ṣe fẹ́ àtọkùnrin ló àwọn àtọbìnrin wọ́n kò ṣe orin fáwọn káwọn òbí wọn náà kí n tó wá sọ̀rọ̀ náà lórúkọ náà wọ́n kọ́ mọ́tò àwọn aládùúgbò ní gbogbo táwọn àti ọdún táwọn àti ọ̀wọ́ náà bí wọ́n ṣe olùkọ́ ọ̀gá ní ọmọ bẹ́ẹ̀ wọ́n ti wí bẹ́ẹ̀ lórí ìlú bẹ́ẹ̀ wọ́n dà gbọ́ àṣẹ fún wọn wọ́n dà sáyà pàṣẹ fún wọn wọ́n dà gbogbo ká ti lọ níbi ọmọ mọ́tò àti ọmọ wọ́n dà gbogbo àwọn àgbàlagbà wọ́n dà àwọn òbí tàbí wọn jáde ọmọ ẹni fẹ́ òbí wọn wọ́n dà àwọn òbí ìfẹ́ òbí lórí wọn gbogbo bẹ́ẹ̀ sí lẹ́ṣẹ̀ àdàmọ́ sàṣẹ́rẹ́ gbogbo tí bẹ́ẹ̀ sí bẹ̀rẹ̀ láàdá ẹni gbogbo ìdí ẹ̀bẹ̀rẹ̀ tó máa ń dáwọ́ àṣẹ iṣẹ́ àgbà wọ́n dà wọn kálá pẹ̀lú wájú rẹ̀ wọ́n dà ní àkọ́lẹ̀ wọ́n dà kọ́ wọ́n dà lórí máa yà kọ́ gbogbo pátápátá iṣẹ́ àgbà gbogbo tí ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ àṣẹ fún ọlọ́ọ̀bà gbogbo tí ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ àṣẹ fún ọlọ́ọ̀bà gbogbo tí ẹ̀bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀bà ti jẹ́ wọ́n dà máa fara pàtó máa bí àwọn ẹ̀yà àti náà tó gbowó rẹ̀ náà fún ọmọ náà. wọ́n ní kí pàtó ìdàmà àbúrò ìsáàlá ìdàṣẹ́yà ayé àkókò dáadáa tó ń bá yàtọ̀ ìdàmà àbúrò ìsáàlá ìdàṣẹ́yà ayé àkókò dáadáa tó ń bá yàtọ̀ ìdàmà àbúrò ìsáàlá ìdàṣẹ́yà ayé àkókò dáadáa tó ń bá The first president, the first president of Nigeria of the United States, around 50 years ago, tried to give the sheep for 90 cents over for me. Tried to give the sheep. We make up the top, and it took around and it took so long for some people for that to give the sheep. Mashallah. That's a good thing. But what's all the people talking with them out? And the first president they made was what right. People not just the police are not for me. Or the rest of the people not the one you are now. About the people about me. People are not you are. We have to do a lot of things. What can I start to do? Come on, I'm going to do. We've got it. And it matters a lot of things. What's it to the problem? Put the person back in your feet. You want to put about what you want. Mama laka, mashallah, mashallah. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Tó wá ní ojú mashallah. Ojú onípo yìí, asọ́nìyà, ó bẹ̀rù ní kásá ní gbogbo àwọn ẹ̀yà. Òǹkà náà lára, ó ní àyè tó fún nínú ilé. Nígbà tí nǹkan lé, alájà mọ̀túnṣọ́lá onípo yìí, ó wá ní alájà oṣù mọ̀ ní ẹ̀rìn. Oníṣẹ́ ẹ̀fẹ́ ló lé mọ́nà abẹ́. Ṣé ẹ̀ lọ bì kankan? Mọ́nà àlọ́ bì kankan. Ṣé ẹ̀fẹ́ káwá bí mo lọ? Oníṣẹ́ àlá oníṣẹ́ ọlọ́pàá kan ní gbogbo Amẹ́ríkà yìí. Ibi tí ẹ̀fẹ́ yìí ló tẹ̀lé bẹ́ẹ̀. Obìnrin ẹ̀mí oníṣẹ́ abẹ́ bí mọ́nà abẹ́. Ó lè ṣe àdúrà fún atúndà. Ibi tí ẹ wá fẹ́ fún kọ́míníìtì. Bọ́ọ̀lù ọlọ́run ti ní gbàgbé. Ọ̀la ọlọ́run ti ní gbàgbé bọ̀. Kí wọ́n mọ́ta bá fún ẹ̀jẹ̀ wọn. Ọlọ́run lórí àwọn náà. Alibata Tulandu, Alatuma, Ibrahim Tulandu, Bapak Kiri Ibrahim, Alata Kudin Ibrahim, bukan Kukumbe, Nah, Kukumbe Alasa Bapa Alat Ibrahim, Bapa Alasa Latu, Bapa Sabang Kudu Bukan Bapa. Ada sesuatu bahagia, ayat tepuk semuanya mengatakan bahwa Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbil alamin, arrahmanirrahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين
adúgbò fọlọ́. Sọlú aláǹdà bẹ́ẹ̀ kárẹ́. Sallallahu alaihi wasallam. Sallu ala Nabi Karim. Sallu ala Nabi Karim. Àwọn ọlọ́tọ̀ fẹ́ sọ̀rọ̀ ìyá àgbà ọlọ́tọ̀. Sọlá Nabi Karim. Adúgbò fọlọ́. Ayé ànábì wa Muhammad. Ọlọ́run máa ti ní àdúrà. Dia mengatakan dia itu menjadi wali. Kalau ada pun membalikkan apa Yeah.
Kálítù Ṣítù Ayádémọ́lá o èdè ẹ̀bájọ́ ọmọ mi kan mama Dámiláre èdè ẹ̀bájọ́ ọmọ fòyà mama Mariam ètí rẹ̀ bá wájọ́ ọmọ bẹ̀rù mama Kasim kú ọdún àwọn ọ̀rẹ́ àtàwọn ọmọ rẹ̀ lẹ́ni mọ́ ọ̀bọ̀ wá mọ́ kí ọkọ mọ́ sọ̀kọ̀ dúnlé ayé. ọmọ Ìjẹ̀bú Èrè ni ìwà ẹ̀wẹ̀ sọ ẹ̀wọ̀n ọmọ Ìjẹ̀bú Alárẹ̀ ẹ̀kú ọjọ́ bí o alájà táwa Kálítù àṣeyí ṣàmọ́dún o ọdún ayọ̀ rẹ̀ máa máa ṣe o. ká máa dúpẹ́ lọ́wọ́ àṣẹ̀dá wa ká máa dúpẹ́ lọ́wọ́ ọ̀là tó wò wá ọpẹ́ ló yẹ ká ṣe ọpẹ́ ló yẹ ká ṣe bọ́ba tó dá wa sí. ọmọ Ìjẹ̀bú Èrè ni wá o ọmọ Ìjẹ̀bú Èrè ni wá orí jẹ́ ògbó kò tán kò dàgbàlagbà nílé ayé ọmọ Ìjẹ̀bú Èrè ni wá. ire ni orí mi àfiye Àṣàkẹ́ òpin mo débi aláràpá ìdá ọmọ oníkẹ́ láyé ni alájà táwa Kálítù ti sọjọ́ bí lónìí láwa kí Ayádémọ́lá Ṣítù òkú ọjọ́ bí òní màmá Dámiláre màmá Mariam màmá Kasim ẹ̀kọ́ ayẹyẹ ọjọ́ bí òní ló pé 60 nílé ayé táwa Kálítù ó pẹ́ kéèyàn tó pé 60 láyé ojú ti rí tó kéèyàn tó pé 60 láyé ojú ti rí tó tó àbọ̀ ọdún pẹ́ alájà táwa Kálítù Ṣítù onídàájọ́ ẹ̀yẹ rẹ̀ Ayádémọ́lá o ọmọ Ìjẹ̀bú Òde ọ̀tún aṣíwájú àdínì ní Nàìjíríà Muslim Council mọ́ gbọ́rọ̀ òwe nu mi ọkọ àti àwọn ọmọ rẹ̀ náà rán mi wá wọ́n ní mọ́ ọ̀sà kórì rẹ̀ wọ́n ní mọ́ pé kórì rẹ̀ wọ́n ní mọ́ pé kórì rẹ̀ ó di ìdè wọ́n pé àrídùnú àwọn ni táwa Kálítù abá dúpẹ́ lọ́wọ́ ọba tó ṣẹ̀dá àrí ọba tó jó mọ́ ọbẹ̀ ọba lánàá ọba lónìí ọba ní ọjọ́ gbogbo ọpẹ́ làwọn ọmọ bá ọfọjọ́ òní ju torí òní lọ́jọ́ ẹ̀yẹ rẹ̀ àdúpẹ́ kó sojú ẹ̀mí rẹ̀ táwa Kálítù ó wà nílé àwọn bàbá rẹ̀ ọmọ sípa òkìrìkìrì ọmọ olóko tí ẹ̀ ń ṣàdúrà fún ọmọ àgùn ṣẹ̀bí kóbì ṣẹ̀ṣẹ̀ ọmọ forógbó bọba lẹ́nu ọmọ mọ̀lẹ́ máa jó ọmọ òde gbọ́ ni ọmọ òde gbọ́ lọ́rọ̀ gbólùpọ̀ ojú ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ táwa Kálítù ilé ọmọ ṣẹ́gun ọmọ ṣẹ́ga ọmọ olóore ṣẹ̀ṣẹ̀ sẹ́rẹ̀ lọ́nà ẹ̀pẹ́ ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ ọmọ jọ̀rọ̀ kẹ́sà jọ̀rọ̀ ìmọ̀wé ẹ̀sìndẹ̀ ilé ọmọ sídẹ̀ mọ́ gbọ̀yà táwa Kálítù ilé ọmọ sídẹ̀ mọ́ gbọ̀yà ègbòwò dẹ̀ ọbẹ̀ ègbòmù fún ara àjàmù àdébọ̀ lẹ́yìn ìjagun lábílẹ̀ ara wájú. Ayádémọ́lá o alájà táwa Kálítù Ṣítù mọ́ gbọ́rọ̀ ẹnu mi ilé ọmọ ajagbadúrà ọmọ adúmọdé ọmọ adúmọ̀sù pẹ̀dí ìyẹjẹ táwa Kálítù ayé pàjẹ́bù òun ní ẹni wíníwíní ayé pàjẹ́bù òun ní ẹni wíníwíní ayé pàjẹ́bù ọmọ ẹni rẹ̀ ọmọ ẹni rẹ̀ ọmọ ẹni rẹ̀ tó kú èsòdú àgẹmọ Ìjẹ̀bú ilé ọmọ Èrè ni ìwà ọmọ alágẹmọ mẹ́rìnlélógún níyàn ọmọ alágẹmọ òfin wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ aládìyẹ ògògò mọ̀nìgà tí fẹ̀yẹ ẹyẹ bí àwọ̀ mama Dámiláre ọmọ aládìyẹ ògògò mọ̀nìgà mama Mariam mama Kasim ilé ọmọ aládìyẹ ògògò mọ̀nìgà tí fẹ̀yẹ ẹyẹ bí àwọ̀ kẹgbẹkẹgbẹ adìyẹ balókun adò òrokùn bẹ́ẹ̀ lárò rẹ̀ nìyẹ ọmọ sẹni ọ̀yọ́yọ̀ ọ̀dàkùnmọ́yọ̀ mọ́ ti sẹni ò lè pani nílé ọdún madé ilé ọmọ bí mo ti ráyè tí mi ò rọ́kò táwa Kálítù mọ́rọ́kò tẹ́ ẹ sí èmi wá rọ́kò tẹ́ ẹ sí ìtì mọ́rọ́kò tẹ́ ẹ sí ìtì fò lọ́lé yín mo ní súnlé kò lọ́bẹ̀ ọbẹ̀ tí mọ̀ 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 ń bẹ nílé o ọbẹ̀ tí mọ̀ ń bẹ nílé o rọ̀súlé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ Ìjẹ̀bú níyà ọmọ Ìjẹ̀bú níyà ọmọ àwúrẹ̀ fàṣẹ bánú ilé ọmọ náwó sílẹ̀ òyìnbó tó dé táwa Kálítù máa náwó sílẹ̀ òyìnbó tó dé nìyí òyìnbó dé tán lọ́wọ́ òun pọ̀ sí
ẹ̀yìn ìjẹ̀bú nìyín ọmọ àbàtà bútú àlejò sísọ nílé dáró ni wọ́n ń kọ́jà àwọn bàbá ẹ̀yìn ìjẹ̀bú ilé ọmọ èrè ní ìwà ọmọ bá ń sàmọ́ pé owó mélòó ló ní tó ń fọmọ Ìjẹ̀bú ṣeré. táwa kálítù ẹbí wọn owó mélòó ló ní tó ń fọmọ Ìjẹ̀bú ṣeré. kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni kékeré Ìjẹ̀bú owó ni obìnrin Ìjẹ̀bú owó ni wọ́n bá Ìjẹ̀bú relé ọmọ alárẹ̀ o wọ́n bá Ìjẹ̀bú relé ọmọ alárẹ̀ ọmọ Ìjẹ̀bú èrè ní ìwà mo ti sẹ̀wẹ̀ sókè tó wọlé àwọn bàbá rẹ̀ ọmọ akẹ́ nínú igbó kí ẹ̀rọ bọ́rọ̀ ọ̀nà iṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú wọ́n ta méjì ẹ̀lúkú ní bàbá wọn fi méjì tó kù ó pé ẹ̀lúkú ní bàbá wọn fi méjì tó kù bọ́ ọmọ akẹ́ nínú igbó kí ẹ̀rọ bọ́rọ̀ ní ọmọ sáwọn ní pọ́ríkì ẹsẹ̀ mọ́ ọgbọ́n nínú ẹnu mi Ìjẹ̀bú rèé ọmọ arọ́jò joyè o Ìjẹ̀bú ọmọ arọ́jò joyè ọmọ bí kòkó lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ ọba gbọ́ kí lọ́lọ́rọ̀ ó ṣe ọmọ túndẹ̀ mọ́ gbọ̀yà egbòwò rẹ̀ ìyá mi alájà táwa kálítù ìran Ìjẹ̀bú bọ́pẹ́ ìran Ìjẹ̀bú níbi náwó dọ́là kòyìnbó tó dé òyìnbó dé tán lówó àwọn pọ̀ jọjọ ló pọ̀ sí lówó àdówó ẹrú lówó àdówó ọmọ ní ohun tó yìnbó ní nílé ni wọ́n kó jẹ àwọn bàbá Ìjẹ̀bú rèé ọmọ